mo ti ní káàdì àkọọ́dù tẹ́lẹ̀ nínú ilé nínú ẹgbẹ́ wọ́n fi hàn gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ pé àkọọ́dù ni mò ń ṣe torí pé àkọọ́dù ni ó ṣe àkọọ́dù ni ó ṣe ẹni tí ó sọ orí ire tí ó dèrè ọmọ àkọọ́dù ni ó ṣe. Àkọọ́dù ni ó ṣe. Àkọọ́dù ni ó ṣe. Ẹni tí ó sọ orí ire tí ó dèrè ọmọ àkọọ́dù ni ó ṣe. Ṣé orí omi ń kérò jọ fún yàn ni? Àbò bá ṣe fúnra rẹ̀. Ọ̀lẹ lórí omi. Èmi ò kì í ṣe alágbára. Eléyìí tá a ṣe yìí kì í ṣe ẹgbẹ́ òṣèlú ló bẹ̀rẹ̀. Movement ni gbogbo àwọn Ọ̀yọ́ gbé ọ pátápátá lónìí. Àgbé Ọ̀yọ́ gbé ọwọ́ ọ̀nà ẹgbẹ́ ACORD. Orí ọdún àwọn ọmọ èèyàn ṣùgbọ́n lọ́lọ́run Ọlọ́run bá nílò ìdójú ti rí. Ṣùgbọ́n lọ́lọ́run Ọlọ́run bá nílò àtẹ̀lé ìkáyà lọ́lọ́run wá. Ọlọ́run bá nílò ìdójú ti rí. Mo kéde lónìí nígbà tí wọ́n ń bẹ̀ yín pé wọ́n ń gbéjà bọ̀ ẹ má bá wọn jà tí wọ́n bá bú yín ẹ má dá wọn lóhùn ẹni tí ò níbi tó ń lọ ló máa ń pààyàn sílẹ̀ ẹni tó níbi tó ń lọ ibi tó ń lọ ni ó máa wò. Mo jáde sí gbangba lẹ́mìí láti kéde pé lọ́dún 2027 mi ò kéde fún yàn kankan o. Mi ò kó ìyàtọ̀ fún ìyàn kẹ́kẹ́ o. Orí omi àǹsá àti kankan. Olódíje púpọ̀ gómìnà. Gómìnà tí kò tóbi sẹ́nu. Bọ́dọ̀ dọ́kọ̀. Àìsàn ẹ má ṣe bá wọn jà o. Ìbò yẹn ni o. Ẹ má ṣe bá wọn jà o. Wọ́n ní ariwo lásán là ń pa. Wọ́n là ní káàdì ìdìbò. Ẹ wọ́n dà ó. Ẹ̀yin mú káàdì ìdìbò lọ́wọ́ bẹ̀rẹ̀ ni. Ókè. Ẹ tún ti yọ ẹ mọ̀jọ́ síta ẹ mọ̀jọ́ sọnù. Ẹ tọ́jú ẹ̀. À ní káàdì ìdìbò. À ní káàdì ìdìbò. Báwo ni ó jù wá lọ? Báwo ni ó jù wá lọ?